ẹ jẹ́ ká mú kúrò ní gbèsè ayé wa. Àrùn burúkú ni, àrùn tí ò dáa ni ká máa ní lọ́kàn wípé ṣíṣe korò, jíjẹ ọ̀fẹ́. Ó ṣe ọ̀jẹ̀ ni o. Ó ṣe ọ̀jẹ̀ ni my friend. Tó bá ń believe pé àwọn kan lọ bí iṣẹ́ látàárọ̀ mẹ́jẹ̀ mi lọ bí iṣẹ́ jàre nǹkan kan táwọn tó lọ bí iṣẹ́ yẹn tán bá ti bí iṣẹ́ dé lálẹ́ gbà gbowó tí màá fi jẹ lọ́wọ́ wọn náà kíní kankan nǹkan kan àjọ máa náwó iṣẹ́ tán lọ ṣe ní ìgbà kan. Kò lọ bẹ́ẹ̀ yẹn, wọ́n máa jẹ́ kó yí ẹ wípé ojú ẹ ò fọ́ nígbà tá à ń gbà bí iṣẹ́ lọ́ndàjí. Wọ́n máa jẹ́ kó mọ̀ pé ojú ẹ ò fọ́. So wọ́n máa jẹ́ kó yí ẹ wípé ojú ẹ ò fọ́ nígbà tá à ń gbà bí iṣẹ́ lọ́ndàjí. Tán bá tiẹ̀ máa fún ẹ lówó gan, má jẹ́ ń pẹ́. Owó tí ò lè tẹ́ lọ́rùn náà máa fún ẹ. Chicken change. Owó tí ò lè tẹ́ lọ́rùn, owó tí ò lè tó ẹ jẹun náà máa fún ẹ. Torí wọ́n máa jẹ́ kó yí ẹ pé ojú ẹ ò fọ́ nígbà táwa ń gbé bọ́dì lọ bí iṣẹ́ ń dàjí o. A dẹ̀ pé kó ká lọ bí iṣẹ́, ìwọ ló dá wa lóhùn o. So wọ́n á jẹ́ kó yí ẹ pé ìwọ ló ní lọ́kàn pé ṣíṣe korò, jíjẹ ọ̀fẹ́. Fọwé ìbọn náà ti ń ṣerú ẹ̀. Bọ̀dá mi kan wà, bọ̀dá mi yẹn ó máa ń ṣiṣẹ́ bí erin ni. Ṣé mọ̀ kéèyàn ṣiṣẹ́ bí erin kó máa jẹun bí kìnìún, irú èèyàn bẹ́ẹ̀ ni bọ̀dá mi yẹn. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.